Babájídé Sanwó-Olú ti bọ́ síta gbangba wálíà tó sì sọ̀rọ̀ lórí ikú tó pa Mohbad. Irú ikú wo gan-an ló pa Mohbad? Babájídé Sanwó-Olú tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ti bọ́ síta gbangba wálíà tó sì sọ gbangba yàǹyà irú ikú wo ló pa Mohbad. Tó bá jẹ́ àkọ́kọ́ rèé tẹ́yìn ń bọ́ sí orí ìkànnì yìí, ẹ tẹ subscribe button kẹ́ ẹ lè máa gbádùn ọlọ́kan-ò-jọ̀kan ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé, pàápàá eléyìí tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Lákọ̀ọ́kọ́, gómìnà kọ́kọ́ fi àìdùnnú rẹ̀ hàn lórí ikú àìtọ́jọ́ àìtóṣù tó pa ọ̀dọ́mọdékùnrin gbajúgbajà olórin tàkasúfèé tó sì jẹ́ ẹni tí Ọlọ́run bùn lẹ́bùn ṣùgbọ́n tí ikú dá ẹ̀mí ẹ̀ légbodò. Ó fi àìdùnnú rẹ̀ hàn sí ikú tó mú ọmọdékùnrin náà lọ. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ń ṣiṣẹ́ takuntakun lẹ́yìn ilẹ̀kùn pẹ̀lú gbogbo àwọn agbófinró láti ṣe ọ̀rìnkìnníwín ìwádìí ohun tó pa Mohbad àbí ohun tó ṣe okùnfà ikú Mohbad. Láti lè jẹ́ kí ìwádìí àwọn ọlọ́pàá gbòòrò sí kó sì fẹsẹ̀ múlẹ̀ lórí ikú tó pa Mohbad, gómìnà Babájídé Sanwó-Olú ní òun ti ránṣẹ́ pé àwọn Department of State Police, ìyẹn àwọn DSS, láti ṣe ìkúnwọ́ láti ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti lè fi ìdí òtítọ́ òdodo múlẹ̀ àti láti lè ṣe ọ̀rìnkìnníwín kíni gan-an ló fà á tí Mohbad tó fi kú ikú àìtọ́jọ́, àbí kí ló ṣokùnfà ikú Mohbad tí Mohbad fi gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra lójijì. Bákan náà, gómìnà kò ṣàì mẹ́nubà wípé òun ò rí dájú wípé àwọn ọlọ́pàá, DSS àti gbogbo àwọn àjọ tó kù wọ́n á lo ọgbọ́n àtinúdá àti ẹ̀rọ ìgbàlódé láti wú ti gbòǹgbò kí ló fà á àbí kí ló ṣokùnfà àbí káti ẹ̀ ní ta ló pa Mohbad gan-an. Gómìnà ní àwọn yóò rí dájú wípé gbogbo ẹni tó bá lọ́wọ́ àbí tó lẹ́sẹ̀ àbí tó ní ẹyọ ìka kan ṣoṣo nínú ikú Mohbad kò ní lọ láì jìyà o. Gbogbo wọn pátá ni wọ́n sì fimú kàtà òfin ìjọba. Sí gbogbo ẹni tó bá lè ní ohun kan àbí méjì, ìyẹn information tó lè ṣe ìrànlọ́wọ́ lórí ikú tó pa Mohbad, láti lè, gómìnà ní òun rawọ́ rabẹ̀ sí gbogbo ẹnìkan àbí méjì láwùjọ tó bá ní information léyìí tó lè ṣe atọ́nà àbí tó lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti tètè mọ irú ikú tó pa Mohbad, kí wọ́n wá sílé ìjọba. Ààbò tó péye yóò wà fún wọn. Gómìnà wa ní ìyún Babájídé Sanwó-Olú wípé òun fi ń dá aráàlú lójú o wípé bí ìwádìí àti ìgbésẹ̀ àwọn ọlọ́pàá, DSS àti àwọn àjọ tó kàn bá ṣe ń lọ lòun ò fi máa tó aráàlú létí lóòrèkóòrè láì jẹ́ kétí aráàlú di sí rárá. Gómìnà Babájídé Sanwó-Olú kò ṣàì mẹ́nu lé wípé òun bẹ ẹbí, ará, pàápàá ọ̀rẹ́ àti gbogbo àwọn olólùfẹ́ Mohbad káàkiri àgbáńlá ayé wípé kí wọ́n sinmi ẹ̀dọ̀nà lórí awuyewuye tó ń lọ, kí ìyẹn kó bá lè fún àwọn ọlọ́pàá àti gbogbo àwọn tó kàn láǹfààní láti lè ṣe ìwádìí wọn àti láti lè rí ìdí òkodoro ọ̀rọ̀. Wọ́n ní kí gbogbo àwọn èèyàn kí wọ́n sinmi ná, kí wọ́n sinmi ẹ̀dọ̀. Nígbẹ̀yìn, gómìnà sì bá ẹbí Mohbad kẹ́dùn lọ́pọ̀lọpọ̀ wípé irú èyí tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹ̀ mọ́, ọdún á jìnnà